kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi ní lóko tàbí lẹ́yìn òde jẹ́ ká gbàdúrà. Ayérayé bàbá wa ọ̀run, àṣeyín lọ́ba fún àánú, ojú rere ńláńlá tí kò wọ́pọ̀ àtúrí ọjọ́ ajé nínú oṣù ìkẹwàá. Ìyìn àti ọlá ní fún orúkọ yín o, fún oore ọ̀fẹ́ tí ẹ fi mú wa wọnú oṣù kẹwàá yìí wá. Ògo ní fún orúkọ mímọ́ yín. Ọlọ́run ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu kó ṣe yí àtọkùn wa rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ ajé ọjọ́ keje oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé àwọn àdúrà kò ṣeé ṣe apá kìíní. Àmú àkọsórí wa nínú ìwé Númérì orí ìkẹtàlá ẹsẹ̀ ọgbọ̀n. Ìwé Númérì orí ìkẹtàlá ẹsẹ̀ ọgbọ̀n. Kélébù sì pa àwọn ènìyàn náà lẹ́nu mọ́ níwájú Mósè, ó sì wí pé ẹ jẹ́ kí a gòkè lọ lẹ́ẹ̀kan kí a sì gbà á, nítorí àwa lè ṣe é. Nígbà tí àwọn bíbélì kíkà wá nínú ìwé Máàkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkejìlá dé ẹsẹ̀ ìkẹrìnléníogún. Máàkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkejìlá títí dé ìkẹrìnléníogún. Jésù ní ìjọ́ kejì nígbà tí wọ́n ti Bẹ́tánì jáde, ebi sì ń pa á, ó sì rí igi ọ̀pọ̀tọ́ kan ní òkèèrè tí ó ní ewé. Ó wá bíi bóyá òun lè rí ohun kan lórí rẹ̀. Nígbà tó sì wá sí ìdí rẹ̀, kò sì rí ohun kan bí kò ṣe ewé, nítorí àkókò èso ọ̀pọ̀tọ́ kò tíì tó. Jésù dáhùn ó sì wí fún pé kí ẹnikẹ́ni má ṣe jẹ èso lórí rẹ̀ mọ́ títí láé. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbọ́. Ẹ jẹ́ ká lọ sí ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkẹrìnléníogún. Bí wọ́n sì ti ń ré kọjá lọ ní òwúrọ̀, wọ́n rí igi ọ̀pọ̀tọ́ náà, ó gbẹ títí dé gbòǹgbò. Pétérù sì wá ìrántí, ó wí fún un pé Ráábì, wo igi ọ̀pọ̀tọ́ tí ìwọ fi bú, ó ti gbẹ. Jésù sì dáhùn ó sì wí fún wọn pé ẹ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí sídìí bí ó sì bọ́ sínú òkun, tí kò bá sì ṣe iyèméjì ní ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe, yóò sì rí bẹ́ẹ̀ fún. Nítorí náà mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá gbàdúrà, ẹ gbàgbọ́ pé ẹ ti rí ìgbà náà, yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa lẹ́yìn ní ọjọ́ ajé. Ní títẹ̀síwájú lórí ẹ̀kọ́ mi nípa àwọn ìpele àdúrà, màá dójúlé àwọn àdúrà kò ṣeé ṣe lónìí. Bíbélì wípé àwọn nǹkan kò ṣe pẹ̀lú ènìyàn, àwọn kò ṣeé ṣe wà pẹ̀lú ènìyàn o, ṣùgbọ́n kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ìwé Mátì orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ìwé Lúùkù orí ìkíní ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Tí o bá ní iyèméjì nípa èyí rárá, kàn wo ilẹ̀ ìpàgọ́ ti ìjọ ìràpadà yìí, ìwọ yóò sì mọ̀ pé kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe o. Àwọn ilé kan wà ní ilẹ̀ ìpàgọ́ tí a kọ́ láàrin ọjọ́ méje, tí ó sì ti dúró fún bíi 40 ọdún báyìí. Ilé ìwé secondary school àkọ́kọ́ ní ilẹ̀ ìpàgọ́, ìyẹn náà jẹ́ ilé alájà méjì o, tí a kọ́ láàrin ọjọ́ 18. Mi ò kì í lo onímọ̀ ẹ̀rọ ti ènìyàn, mo máa ń lo onímọ̀ ẹ̀rọ àtòkèwá, nítorí kò sí ohun tí Ọlọ́run mi kò lè ṣe. Ní kété tí Ọlọ́run bá gbọ́ kò ṣeé ṣe lẹ́nu rẹ̀, ó lè má ṣe o. Èyí jẹ́ nítorí wípé ìwé Númérì orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n wípé bí ẹ̀yin ti sọ ní etí mi, bẹ́ẹ̀ ni èmi yóò ṣe sí yín o. Bí ó ti wù kí ènìyàn jẹ́ aláìgbàgbọ́ tó, èrèdí Ọlọ́run yóò wá sí ìmúṣẹ o. Kìkì wípé yóò kàn gbé ìran mìíràn dìde tí yóò ṣe iṣẹ́ ńlá náà ni o. Nítorí nínú ìwé Númérì orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹrìnlá, àmì 12 ni wọ́n rán lọ sí Jẹ́ríkò. 10 padà dé láti sọ pé wọn kò lè gba ilẹ̀ náà, nígbà tí 2 péré sọ pé àwọn lè gba ilẹ̀ náà o. Ọlọ́run rí i dájú pé gbogbo àwọn tó sọ pé àwọn kò lè gba ilẹ̀ náà wọ́n parun sí aginjù, nígbà tí àwọn 2 péré tí ó sọ wípé ó ṣeé ṣe láti wọ ilẹ̀ náà, wọ́n sì wọ ilẹ̀ náà. Nínú ìwé àwọn ọba kejì orí ìkeje ẹsẹ̀ ìkíní dé ìkẹtàdínlógún, Èlíṣà kéde àlùyọ ètò ọrọ̀ ajé láàrin wákàtí 24 tó jẹ́ pé kò ṣeé ṣe. Gbogbo ènìyàn tí ó wà nínú yàrá náà dákẹ́ o, àfi ọkùnrin kan tí ó wí pé kódà bí Ọlọ́run bá ṣí fèrèsé ọ̀run ní ọ̀run, kò ní ṣeé ṣe o. Àlùyọ náà ṣẹlẹ̀ o, ṣùgbọ́n ọkùnrin náà kò ní ìpín nínú rẹ̀ o. Má ṣe sọ pé ohunkóhun kò ṣeé ṣe. Ní kété tí ẹnìkan bá sọ pé ohunkóhun kò ṣeé ṣe,
bó ṣe nípa ti ẹni náà ni kò ní ṣeé ṣe rárá o. Nígbà tí Jésù sọ nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 14, bí ènìyàn bá béèrè ohunkóhun ní orúkọ mi, èmi yóò ṣe. Kò ṣe àwàdà rárá o, kò fi ṣeré. Nítorí náà bí mo bá béèrè fún ohun tí ó jọ pé kò ṣeé ṣe, yóò fún mi nítorí òun kò fi gbèdéke sí ohun tí mo lè béèrè fún gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. Ìwé Jòhánù kínní orí 5 ẹsẹ̀ 14 títí dé 15. Olùfẹ́, má ṣe ṣe iyèméjì nígbà tí o bá ti débi ti Ọlọ́run o. Má ṣe gbìyànjú láti ní òye ohun tí ó lè ṣe àbí bí ó ṣe fẹ́ ṣe é. Ìwọ ṣáà kàn gbàgbọ́ ni o. Kókó ọ̀rọ̀, gbàgbọ́ wípé pẹ̀lú Ọlọ́run ó lè ṣe é, Ọlọ́run yóò sì ṣe é. Yá sọ pé bàbá mi, Ọlọ́run alágbára, mo ní ìgbàgbọ́ nínú rẹ̀ nítorí kò sí ohun tó kò ṣeé ṣe fún ọ o. Gbogbo kùdìẹ̀kudiẹ nínú ayé mi tó dàbí wípé kò ṣeé ṣe, Olúwa jọ̀wọ́ dá sí kó jẹ́ kó ṣeé ṣe. Ràn mí lọ́wọ́ kí gbogbo ògo kó jẹ́ tiyín. Ẹ ṣé nítorí tí ẹ ti gbọ́ o. Jésù Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.